Ẹ kú dédé ìwòye ẹ̀yin ènìyàn wa. Mo kí wa nílé lóko. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel, òun náà ni mo ti fẹ́ kí ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀. Ẹ gbọ́rọ̀ lẹ́nu arákùnrin yìí àti ìyá Esabod àti Folúkẹ́ Dáramọ́lá. Ẹ jẹ́ ká gbé gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí síra wọn. Àwọn ènìyàn kí ló dé wá tá yarú èèyàn bí eléyìí? Why táwọn èèyàn ojú táwọn èèyàn fi ń wò ọ̀rọ̀ yìí máa yàtọ̀ sí ojú tèmi fi ń wò ó. Anyway, èmi máa ń sọ àwọn ọ̀rọ̀ kan o. Kò sí tí nǹkan bá ṣẹlẹ̀, ojú tí àwọn èèyàn máa fi wò máa ń yàtọ̀ síra ni. Torí ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Ẹ má jẹ́ ká fi ibi sún olóore. Àwọn èèyàn benefit seriously London máa. Ó try. Kí lẹ fẹ́ ẹ má ọmọ kékeré ni. Gbogbo àwọn oore tó ti ṣe ẹ fẹ́ fi ibi sún àwọn èèyàn láforí kó gbogbo nǹkan tẹ̀ ń ṣe. Tó bá stop gbogbo nǹkan tó ń ṣe yìí, àwọn èèyàn á jìyà o. Àwọn èèyàn á jìyà tó ráàárẹ̀ tẹ̀ yín ṣe o. Àfi kẹ́ ẹ máa criticize àwọn èèyàn, òun nìkan lẹ mọ̀. Kẹ́ ẹ máa criticize àwọn èèyàn tó ń ṣe, òun nìkan lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀. Gbogbo eléyìí ò make sense. Ká máa bára wa jẹ́ kò dáa. Wọ́n ní gbogbo owó tí wọ́n lórí ìyá ìbejì ọmọ aráyé, gbogbo owó tí wọ́n gbà mẹ́ kò 200 ta. Ṣé ẹ kò yé mi lẹ́yìn tí wọ́n kọ́lé fún, tí wọ́n ṣe ṣọ́ọ̀bù fún, tí wọ́n kó nǹkan sínú ṣọ́ọ̀bù. Àwọn èèyàn ẹ ṣe ọmọ ìyá ìbejì náà òun náà jáde òun náà ń sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ lè yọ búlọ̀kù kan tẹ́lẹ̀. Àwọn èèyàn burú gan o. Ẹ wo ẹ̀yin ẹ má jẹ́ kí sọ̀rọ̀ pẹ́ ju ọ̀rọ̀ lọ́rọ̀ kì í ṣe bẹ́ẹ̀ ń dùn lẹ́nu mi o. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu wọn. They want to move back to Lagos. But ọmọ ìyá ìbejì ti gòkè. Yẹ máa sọ̀rọ̀ lọ bá mi mute ní ọmọ ìyá ìbejì kí Folúkẹ́ sọ̀rọ̀ tán. So at the end of the day, mami, gbàtọ́jà ẹgbẹ̀rún lọ́wọ́ tẹ́ǹgọ̀ tó ti gòkè gbogbo every kobo almost 10 million. I never account wọn ni wọ́n sanwó sí. Ìgbà tó wá di bí last year 2 years ago tó wá bẹ̀rẹ̀ sí pé wọ́n ní ṣe bí woman yìí sọ wípé ẹbí máa yìí sọ pé òun máa take care needs ṣé Àgbàlá Gabriel take care náà sọ pé kò take care ni màmá bẹ̀rẹ̀ sí bẹ̀ mí máa wò pé at least tó wáyé pé ìyá mi náà ni mi ò ṣáà lè díjú tán so ọjọ́ mi gbà mí òwe ti máa ní the small money I have I will send to them because that's how I do my little NGO because I at some point I was not able to face the shame because the shame was too much. Everybody on that I was not assuming pé bí àbí mo ń náwó ló I felt so embarrassed báwo ni oore ṣe wá di bí mọ́ mi lọ ní ọwọ́ báyìí. Ó gba owó gan ìyá àbèjì the first charity tó kọ́kọ́ gbé wá ìsìn ìyá àbèjì ó gba owó gan ọmọ yẹn ní 240 pẹ̀lú ló wọ ọwọ́ àwọn. Adégbà tó over 50 million ma owó tó wọlé because ìyá àbèjì ni bọ̀bọ́ ìfi bẹ̀rẹ̀ sí ní make tó fi bẹ̀rẹ̀ sí wọnú àwọn actors ìyá àbèjì ni ìgbà tí bàbá mi bàbá àgbákò wà láyé bàbá àgbákò at least mo ṣe bẹ́ẹ̀dẹ̀ fún ọmọ ṣe bẹ́ẹ̀dẹ̀ fún ọ tó ẹ̀ mẹ́wàá tó ṣe lọ gbé wọn náà tó ṣe lọ gbé wọn ní ilé tó gbé wọn lọ ìgbà tó gbé wọn lọ bàbá yẹn pé mi ò gbé fóònù bàbá yẹn pé mi ò gbé fóònù ọjọ́ tó wọ́n ní pé kọ́ ọmọ wọn á máa bẹ̀ mí ìgbà tó wọ́n ní pé dáàdì mo ní ẹ̀mọ́ pa àgbàlagbà nìyí kí lẹ wá lọ sínú oko because when you get to Ìbàdàn tó máa fi wọ́n nú ibi tó wà yẹn wàá lo 1 hour lórí ọ̀kadà bẹ́ẹ̀ ni wàá lo 1 hour lórí ọ̀kadà tó máa lọ wọnú bó ṣe gbọ́ because I sent some guys there to go and check. At the end of the day, Baba was Baba Àgbákò sọ pé bóyá 100 of blessed memory bóyá 100k àbí 200 mo ní daddy èmi ò fẹ́ wàhálà mi ò fẹ́ stand down tẹ́ bá ti mọ̀ pé ẹ fẹ́ kí Àgbàlá Gabriel máa gbé yín ẹ má pè mí mọ́ bí bàbá yìí sọ fún mi pé aláìláìláì pé kò sí nǹkan tó kọ àwọn pẹ̀lú páwọn ọmọ anybody rí pé àwọn ọmọ àwọn náà lọ sọ fún àwọn wípé káwọn pé àwọn kan náà lọ àgbà àwọn actors náà lọ gbé àwọn lọ pé káwọn lọ síbẹ̀ but àtìgbà yẹn báyìí mo kàn ra máa ń lọ mi ò fẹ́ wàhálà because I didn't want unnecessary controversy again mo dọ̀rọ̀ adákẹ́ and I stepped down on my social media on my NGO. Wọ́n fi ẹnu bẹ̀ jẹ́ gangba yẹn bí wọ́n wò pé kò má bà lè gbé wọn àbí báwo jáde ìwọ àwọn. Ó pọ̀ màmí. Ọlọ́run ò ní bẹ́ẹ̀ orúkọ jẹ́ orúkọ tó lè jẹ́ kó pé fọ́ọ̀tì yẹn àtọ̀dọ̀ ọmọ ìyá àbèjì ni she's not sincere at all because
kí lorúkọ ẹ̀ gangan náà? Adé, kí lorúkọ ẹ̀? On mute náà. Okay. Ládùúrú oore tí Dáramọ́lá ṣe pẹ̀lú NGO ẹ̀ fún ìwọ, ó dẹ̀ ń kówó fún ẹ, kì í ṣe pé inú àkáǹtì ẹ̀ ni, why tẹ́ fi betray ẹ̀? Ọmọ ìyá àbèjì. Sister Ọmọ ìyá Ronke. àbèjì. Sister Ronke. Ó dà yín pé mi ni máa ọ̀hún yes. Ok, hello ma. Hello, báwo lẹ ṣe dágbàlà? Ẹ ṣé mà. Nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ mà, àwọn ò sí ní Nàìjíríà nígbà tí sípẹ́ kíní stroke wọn yẹn bẹ̀rẹ̀. I called her, I couldn't get through. Àǹtí Ronke Oṣòdì Òkè náà bá mi bá wọn sọ̀rọ̀. Oh, sorry. Àǹtí Fathia Ìyá Khalid. Àwọn náà bá mi bá wọn sọ̀rọ̀ wípé nǹkan ń ṣe lábẹ́jì wọn sí Nàìjíríà ń gbà yẹn. So kán tó dé àwọn onítíátà tí wọ́n rí fídíò tí mo ṣe fún wọn nígbà tí wọ́n tẹ́mi wọ́n ti lọ nígbà yẹn, àwọn onítíátà náà gbé màmá síta nígbà yẹn káwọn tó dé. Immediately tó dẹ̀ dé wọ́n take it up. Bó ṣe take it up, àkáǹtì màmá ni wọ́n fi síta táwọn èèyàn ń fowó sí. Bọ́ láàrin bí àwọn ṣe gbé wọn, ara àwọn tí ó jẹ́ kíní màmá tó jẹ́ ọ̀rẹ́ ìyàwó màmá tó wà ní diaspora, àwọn ni wọ́n rí kíní yẹn lórí kíní wọn náà pè mí. Woman yẹn ó dẹ̀ sọ fún mi pé kí n gbé wọn lọ Ìbàdàn. Mo ní Ìbàdàn mi ò lè gbé wọn torí mi ò lè dá wọn gbé, èmi nìkan ò lè dá wọn gbé. Bọ̀ ìgbà tẹ́nìyẹn tó ti sanwó Uber fún wa pé gbogbo ìgbà tá à ń sọ yìí gan owó tó ti wọlé gan is about 4 million. Bọ̀ ó ṣáà insist pé wọ́n máa kọ́lé fún màmá ni. Pé ibi tí ó ti 4 million lọ, ẹ má bínú. It was about 6.7, almost 7 million. Subsequently, about 7 million. Hello ma. Later, lówó padà wọlé tí mo wá ṣàlàyé fún yín ó ti wọ 7 million. Owó tó wà nígbà yẹn tí mo fi gbé wọn tó wà lọ́wọ́ mi is about 4 million. Tó wà lákàntì wọn is about 4 million. Agbábẹ̀ lọ sí ọ̀dọ̀ Kaznati fún wa ní 500 sí. So from Kaznati la gbàdé ibi báyìí with you pé kí màá yẹn bá wa sọ̀rọ̀ kí wọ́n ṣe nǹkan tá a fẹ́. Kán tẹ̀lé mi, at least èmi ní ilẹ̀ tó jẹ́ ilẹ̀ chọ́ọ̀chì tèmi. Èmi ṣáà ni mo nílẹ̀. Mo sọ fẹ́ yìí náà ń gbà yẹn tẹ́yìn náà dẹ̀ ní a máa wá nǹkan ṣe sí létà pé káwọn kọ́ gẹ́ẹ̀tì ilé náà kí màmá tiẹ̀ kọ́kọ́ wà náà pé a máa ṣe nǹkan lórí ilẹ̀ yẹn later. So mo tún sọ ti Kòròdú tẹ́ bá wa gbà jáde náà fún wọn pé bí wọn bá lè lọ sátọkọ lọ sí Kòròdú bọ wọn insist wọn tó ń kọ́ mi lójú pé kí n dáhùn pé tí n bá ti mọ̀ pé mi ò lè gbà káwọn ṣe nǹkan tá àwọn ti fẹ́ bọ́ sí live o kí n dáhùn kí n sọ̀rọ̀ bọ̀ kò sí nǹkan tí mo sọ. Ẹ̀ka láti máa àgbàlá ń rọ́ọ̀ṣì yín pé kẹ́ ẹ̀ tètè sọ́n tẹ́ fẹ́ tètè máa. Níjọ́ yẹn wọ́n ń rọ́ọ̀ṣì mi pé kí n dáhùn wọ́n ti sẹ́ẹ̀tì fóònù wọ́n ti fẹ́ bọ́ sí live wọ́n ní kí n dáhùn pé torí táwọn bá ti bọ́ sí live ń sìn àwọn èèyàn máa dáwọ́ olè pápápá ń sìn ibi dẹ̀ làwọn máa rà sí o àwọn ò lè lọ bí kankan. Ngbọ̀ tó wáyà mo wá ní ó dá ẹ ṣèyí tọ́lọ́run bá ràn yín gbà yẹn. So ìgbà tí wọ́n tán ṣe nǹkan tó máa ṣe tán tí wọ́n ní àwọn tí ń lọ ralẹ̀ bímọ àwọn mo ṣe ń wo àwọn ibi ilẹ̀ yẹn làwọn ń lọ báyìí. Immediately bọ́n ṣe lọ ní ẹni tí ó fẹ́ fún mi ní márúwá true yín náà pè mí pé márúwá mi ti ready kí n wá gbé. And I go back to him pé má fi mọ́ sí mi sílẹ̀ o. Àwọn tí àǹtí Folúkẹ́ ní kí wọ́n fún mi ní márúwá wọ́n ti pè mí wọ́n ní kí n wá gbé márúwá mi. Mo fẹ́ lọ. Ojú kòkòrò why tẹ́ fi move? Ó ti gba ṣọ́ọ̀bù fún yín, ó ti ra márúwá fún yín, why tẹ́ fi move? Wọ́n sweet talk yín. Ló mà àti ìgbàlẹ̀ ńgbà yẹn àti ìgbà ṣọ́ọ̀pù ńgbà yẹn Múṣí láṣì wà Múṣí òun la wà ẹni ọ̀dọ̀ àbúrò mọ́ sí mi la wà ìyẹn dẹ̀ fún wa di on the 28th of January pé ká fi kúrò ń bẹ̀ àti ìgbàlẹ̀ ńgbà yẹn. So ìyẹn ló jẹ́ kí n wò pé tó bá ṣe yí pé tilé náà ló fẹ́ bá wa kọ́ kí n lọ bá kí n sọ bí tílẹ̀ wà fún tó bá rẹ́dì láti bá wa ṣe màá wá bring àti Folúkẹ́ in wọ́n á lè dọ̀ bá wa ṣiṣẹ́ yẹn papọ̀ bọ̀ ó ń insist páwọn ò lọ síbi kankan wọ́n insist. So ìjọ́ kejì ni mo ṣẹ̀ṣẹ̀ wá pé àti Folúkẹ́ wá bínú lórí fóònù náà wá ní kí ló ní tí mo gbé màmá yẹn lọ sí Ìbàdàn mo ní ẹni tó ní kí n gbé wọn lọ́nà ló ní kí n gbé wọn pé kódà ẹni yẹn ló sanwó Uber àti Folúkẹ́ bínú gan
mo wá ní òkè pé kó má bínú pé mò ń bọ̀ wá bá wọn, mò ń bọ̀ wá sílé wọn, and I went to her place láti lọ bá wọn. Bí mo ṣe lọ bá wọn, àǹtí Folúkẹ́ ní ohun tí mo ṣe yẹn pé àwọn lè bá mi bẹ́ẹ̀ tiẹ̀ pé wọ́n ní jẹ́ kí n gbé màmá kúrò Ìbàdàn mọ́. Mo ní ìyá tèmi ní ọwọ́ mi ni mo fi gbé lọ síbẹ̀, màá gbé kúrò. Ìjọ yẹn lèmi àti àǹtí Folúkẹ́ ṣẹ̀ṣẹ̀ wá lọ rent ilé. La lọ yanjú ọ̀rọ̀ ilé àtọ̀rọ̀ shop. Bá a dẹ̀ ṣe yanjú ẹ̀, immediately ni mo kẹ́rù wọnú ilé yẹn. Mo kẹ́rù wọnú ilé yẹn, mo yẹ̀ṣẹ̀ wá sí Ìbàdàn, òun ni mo wá fagídí gbé wọn tó fa tí wọ́n fi drag wọn gbà yẹn. Kí ẹ tó fi fagídí gbé wọn, gbogbo nǹkan tẹ́ ẹ ní láti fi treat màmá. Nǹkan tí mo fi fagídí gbé wọn ni pé nígbà tí mo ti ní kọ́ ká lọ sí Kòròdú kọ́ wá lọ bá wa kọ́lé sí, wọ́n ní no. Ẹ ká lọ sí Àtàn tí mo nílẹ̀ sí kẹ́ wá lọ bá wa kọ́ sí, ẹni no, ẹni bíbà yìí lẹ́fẹ́. Mo dẹ̀ wo bíbà yìí, mo rí pé inú igbó ni bíbà yìí. Gbogbo àwọn nǹkan àgbà táǹtì Folúkẹ́ gbowó fún wa, ìgbà yẹn lára worker, ìgbà yẹn lára wheelchair, ìgbà yẹn lára gbogbo àwọn nǹkan gbogbo àwọn machine tí wọ́n fi ń ṣe test fún wọn gbà yẹn. Ìgbà yẹn wọ́n gba doctor fún wọn, doctor tó wá ń tọ́jú wọn. So gbogbo nǹkan tá à ń sọ yìí pé ká dẹ̀ lè move everything lọ síbi tí Èkó everything wà, kì í ṣe Ìbàdàn. Nígbà tó dẹ̀ ti insist mo dẹ̀ jẹ́ kó yé wọn, mo ní lè dúró bí àǹtí Folúkẹ́ ti gbalé fún wa sẹ́kọ̀ọ́, wọ́n ti gba 2-bedroom flat fún wa. Wọ́n dẹ̀ gbogbo wọn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní drag mi pé àwọn aláìmoore, àwọn onítíátà yẹn kìnìkan ìbẹ̀ lọ̀rọ̀ yẹn ti wáyé. But mistake tí mo ṣe ń gbà yẹn ò ní pé mo follow ọ̀rọ̀ tẹ́nìyẹn sọ tí mo gbé màmá wá. Mo mọ̀ pé ká ní mi ò gbé màmá wá ni ó possible kí wọ́n má padà ṣe tí wọ́n ṣe fún wa, kí Ọlọ́run dẹ̀ ti ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. Jẹ́ kí n béèrè, ǹjẹ́ Àgbàlá Gabriel sọ fún yín iye owó tó realize níbi donation yìí? Wọ́n sọ nǹkan kan fẹ́ mi o. Wọ́n sọ nǹkan kan fẹ́ mi. Ẹ jọ̀ọ́, màmá wo ni ẹni tó sọ̀rọ̀ yẹn sọ sí? Ọmọ ìyá introduce rẹ̀. Orúkọ mi ni Adérónkẹ́, ọmọ ìyá àbèjì ọmọ aráyé le. Okay. I get it now. So màmá wo ló wá sọ pé wọ́n sọ pé nǹkan tí màmá bá sọ? I just want to understand what you are saying. Mọ́mì mi náà ń sọ, ìyá àbèjì ni mo mí. Okay, go ahead. So ìgbà tí wọ́n gbé yín lọ sí Ìbàdàn tí wọ́n gba físíò fún yín. Rárá o. Kò sí físíò kankan. Gbogbo àwọn tí wọ́n ń rí online tí wọ́n jẹ́ àwọn aba something tí wọ́n ń wá ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń béèrè owó lọ́wọ́ tèmi ni. Whereas gbogbo owó tá a gbà tí àǹtí Folúkẹ́ gbà sákàǹtì wa, àti gbalé, àti gba ṣọ́ọ̀pù, àti ra gbogbo nǹkan tá a fẹ́ rà, àti ṣe everything. Gbogbo ohun tó kù lọ́wọ́ mi gan tó bá mi dé ìlú Ìbàdàn kò wọ 300,000 mọ́. So for me láti tún wá máa sọ pé kí n tó máa sanwó doctor mi bí nígbà tá a ti san everything sílẹ̀ lẹ́kọ̀ọ́, táwọn tó lè tọ́jú wọn wà ń bẹ, mi ò lówó láti san fáwọn yẹn, ni ò jẹ́ káwọn tí wọ́n wá nígbà yẹn, ni ò jẹ́ kí wọ́n wá tọ́jú wọn. Ṣùgbọ́n a ṣáà ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run sì jẹ́ kí màmá wà láàyè. Àgbàlá Gabriel máa ń gbé màmá ẹ̀ wá pé Ọlọ́run ti ṣèyanu, wọ́n ti ń rìn. Nǹkan tí tó bá ti wá condition tó bá bá màmá, àwọn ń gbé síta. Àwọn ò sọ bí wọ́n ṣe bá condition màmá, at least bí 6 months ni màmá fi down, tí ẹsẹ̀ yẹn tó wú tó pọ́n gan tí wọ́n lè rìn for good 6 months tí wọ́n lè dìde, torí wọ́n ti ń dìde lágbára ní tilẹ̀ ní tọlọ́run, wọ́n ti ń dìde tó ti rìn. I will tell you the truth. Gbogbo ìgbà yẹn tí gbogbo wa ń rò pé ṣé bí mi dáwó, gbogbo ìgbà yẹn tá fi ń rò pé okay báyìí ni, ẹ̀yin náà ẹ wá ń bo irọ́ mọ́lẹ̀, ẹ̀sùn tó jáde. Bó o la ti fẹ́ mú o tọ́? Wọ́n lè jẹ́ kí n sọ̀rọ̀ sá, torí ńgbà tí wọ́n drag. Ẹ wá ẹ̀yin gan lẹ̀ ń ṣera yín. Gbogbo àwọn tá à ń help gan, anyway ẹ jẹ́ yọra mi kúrò. Gbogbo àwọn tó ń help ẹ jẹ́ kí iṣẹ́ wọn yọ, because ẹ ń bo irọ́ mọ́lẹ̀. Tá a bá ní so tẹ́rí, tá a bá ń pa tẹ́rí gbogbo yín pátápátá nǹkan tẹ́ bá ń jẹ lọ́wọ́ lẹ́ ń rí lẹ́ mọ̀. Ẹ kì í sòótọ́ ọ̀rọ̀ jáde. Kò lè sọ, ó wà nínú bondage wọn. Ìyá mi Aláṣàbí mi, ẹja sòótọ́ ọ̀rọ̀ lálẹ́. Gbogbo ìgbà yẹn ni wọ́n rò pé orúkọ àwọn ló fi kọ́lé. Gbàtàn béèrè ìwé ilé ló bá ní pé òun ò mọbi tóun fi sí. Ṣẹ́rí gbogbo kinní yìí láti bẹ̀rẹ̀ èmi láìkẹ̀. Ọmọ ọlọ́pẹ́, sorry, you can't come up, please.
I love that man that time. But ẹ̀yin tó wá help tẹ́ ẹ̀ lè sòótọ́ jáde pé báyìí ní kíní rí ìgbà tí kíní wá ń jáde tí ọ̀rọ̀ wá ń jáde sí gbogbo yín wá ń jáde ìgbà tó ń ṣe nǹkan tí inú yín ń dùn tí gbogbo yín ń dunnú ẹ sọ̀rọ̀ ẹ jáde. sọ̀rọ̀ báyẹn sórí yín nígbà míì báwọn èèyàn ṣe jáde tán ráṣì ní ẹ̀yìn àti pàmìyàn wọn lè sọ̀rọ̀ bíkọ́ kò fẹ́ tó jáde iṣẹ́ inú ẹ̀kú ni wọ́n fi ń tu. ẹ ṣe máa ṣe ní ìṣó ní ẹ̀kú. ẹ má bínú ẹjọ́ ẹ jẹ́ kí sáré sọ eléyìí pẹ̀lú tíráàdì wa sọ ń bẹ̀ yẹn ṣe rí àwọn tó jáde ńgbà yẹn gan Àgbàlá Gabriel ó fi ọlọ́pàá ó fi harass wọn ní gbogbo ìgbà yẹn because àwọn kan jáde ńgbà yẹn tó fẹ́ expose ẹ̀ nípa nǹkan tó ṣe bẹ́ẹ̀ ọlọ́pàá ó believe pé òun ní àwọn ọlọ́pàá tó ń lò ní Ìbàdàn ńgbà yẹn so gbogbo àwọn tó jáde ńgbà yẹn ó arrest wọn. Meanwhile ẹ rántí pé àwọn ìyá ìbejì ọmọ aráyé lè àti ọmọ wọn yìí wọ́n sì wà ní under care ẹ̀ kò possible bẹ́ẹ̀ yẹn because gbogbo ìgbà yẹn màmá gan ẹ̀ tí wọn ò dáa so bàbá sọ pé wọ́n yarí gbà yẹn pé gbogbo tó ń ṣe yẹn wọ́n fẹ́ expose ẹ̀ ó tún lè di wàhálà because àwọn believe pé bó ṣe ń gba donation yẹn ẹ mọ̀ pé everybody ń gbà yẹn ojú àwọn èèyàn kò tí ì ká wípé bóyá n tó ń ṣe yẹn ó fi ń gbà àwọn èèyàn ni. ara àkọ́tà sọ nìyẹn ṣẹ́rí gbogbo yín pátápátá ó dọjọ́ tẹ bá tó rò ó pé nǹkan tẹ́ni yín ṣe ò da ẹ jẹ́ ká come out ó ń ṣe wá lóore lóòótọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé òótọ́ lẹ dì mú. Give me a minute sir ṣẹ́rí situation ọ̀rọ̀ yẹn is way beyond the way you are looking at it. The physical perspective, there are other spiritual implications to it. Sherry, sir, at least nínú ayé èmi náà at least I still have 1 or 2 leg walks. But Sherry, ìgbà tí kíní ẹ̀ máa fi ṣẹlẹ̀ báyìí tí abracadabra ẹ̀ máa fi ṣẹlẹ̀ ojú lásán ṣe wèrè ni. Then they were already incapacitated. That was why I was telling her wípé ẹ má gbé woman yìí lọ sí Ìbàdàn. Tẹ́ bá gbé woman yìí lọ sí Ìbàdàn, she will not be able to come back to Lagos. So Sherry kini ẹ ó ti mọ nǹkan tóun fẹ́ ṣe. He had a pray ẹn tí aṣọ tó ń ṣọyàn ni. You understand? Ó ti target kini ẹ pé kini yìí bóun ṣe máa ṣe lélẹ̀. Now táwọn ìgbà tí lady yẹn jọ pé tó padà á sọ pé mo ti gbálé fáwọn ṣe báwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń bú lórí social media ni. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń bú wípé aláìmoore ni kìnnìkan ó pariwo síta náà. Because at some point she came to me and she told me wípé òun rí báyẹn bẹ́ẹ̀ pé bóyá ẹ̀mí òun ò wá fẹ́ clear sí bí báyẹn ṣe ń ṣe. Ìyẹn Sister Ronke ni mo sọ wípé ẹ̀mí òun fẹ́ clear pé bóyá ó fẹ́ máa ṣe bẹ́ẹ̀ pé bóyá nǹkan mi wà attach pé bóyá ó fẹ́ máa ṣe sóhun ó fẹ́ máa ṣe so by that time wọ́n ti wà ní páńpẹ́ kò sí nǹkan tó lè ṣe mọ́ because wọ́n ti wà bẹ́ẹ̀ already. Àwọn òun dẹ̀kọ́ ló pè wọ́n jẹ́jẹ́ wọn náà jẹ́jẹ́ òun ló jókòó tán wá. At the end of the day, so even if they had reported by that time, a lot of you will think that they are just telling lies. Because by that time, because it was in the good book of everybody, especially in the diaspora. Àgbàlá Gabriel was in the good book of everybody. I was crying for days. My DM was bombarded. People were cursing me. They're saying a lot of rubbish about me. So èmi jẹ́ pé mo jẹ́ celebrity ká bá aṣọ àwọn tó help báwo la yẹ fẹ́ sọ̀rọ̀ tí ò ní problem kò sí bóyá fẹ́ sọ̀rọ̀. I could remember nǹkan tí Sister Foluke sọ yẹn ṣe mọ̀ pé láàrin kan ọmọ màmá ìbejì ọmọ aráyéle ó refuse láàrin kan pé òun àwọn ò dúró sí Ìbàdàn mọ́ àwọn èèyàn ń ṣépè wọ́n ń bully woman yẹn gidi gan. I remember that. So it's not like that. Gbogbo gba yẹn àwọn diaspora fọ́ fún Demola Àgbàlá Gabriel gidi gan. They are not ready to listen to anybody then. Ó dẹ̀ láwọn tọ́ọ̀bù tó máa ń ná wọn tó bá sọ̀rọ̀. Yes, bẹ́ẹ̀ ni. Around that time, no breaking TikTok page me go down. Okay, now nǹkan tí ó wà lẹ́sìn kí ni nǹkan tí àwọn èèyàn
I'm not gonna say one person, okay? Ẹ mọ̀ pé mi kì í sọ̀rọ̀ mi kì í dédé gòkè. What is the thing, the next thing téèyàn lè ṣe ń sìn to settle all this? Because tó sọ pé dìnnà ẹsẹ̀ ẹ jẹ́ kí Déròǹkẹ́ kó sọ̀rọ̀ nípa ilé yẹn. Ṣé ilé yẹn ṣé ti wọ́n ni? Ṣé wọ́n béèrè ìwé ilé yẹn? Jẹ́ ká béèrè báwo wọ́n ṣe ń jẹ tán ṣe mọ̀ níbi tán wà. Ilé yẹn wà important. Okay, let's go for that. Okay, Déròǹkẹ́, over to you. Ẹ ṣé màmí ẹni dààmú a rí pé à ń rí lé gbé tòótọ́ ṣùgbọ́n ilé téèyàn ò gbàwé sọ́wọ́ báwo lọkàn èèyàn ṣe fẹ́ balẹ̀ lórí ẹ̀ àríwé ilé ìgbà tí Muyideen jáde tí wọ́n gbé ìwé fún Muyideen mo try láti lọ béèrè fún tiwa náà wọ́n jẹ́ kó yé mi pé wọ́n àṣẹ tí gbà ni àwọn ò rí i so later wọ́n ní kí n má wọrí wọn á bá mi wá ọ̀rọ̀ yẹn tún di early last year mo tún padà lọ manager àbí kí náà porúkọ ẹ̀ ìyẹn fi ìwé yẹn hàn mí báyìí ó ní kí n wò ó ìwé ilẹ̀ wa lélẹ̀ ok sáyẹ̀nsì ẹ bá mi mú ó ní kò tí ì yá kí n sì lọ ní sùúrù náà so nǹkan tí mo mọ̀ nìyẹn. mọ́tò tán rà fún màmá yín gbà birthday wọn kọ́. ẹ ṣé sà mọ́tò tí wọ́n rà látìgbà tí wọ́n ti gbé mọ́tò dé mọ́tò ò gbádùn mọ́tò yẹn ò gbádùn rárá mo ti gbé àìmọye ìgbà tí mo ti fi mọ́tò gbé màmá lọ sí chọ́ọ̀chì tó ṣe pé a padà gbé mọ́tò yẹn wálé ojú ọ̀nà ń bẹ̀ yẹn ni mọ́tò yẹn máa kú. ẹ dúró láàrin yẹn now mọ́tò tí wọ́n rà yẹn ṣé orúkọ yín ni wọ́n fi rà. orúkọ wa kọ́ o. orúkọ wa kọ́ o. tó bá yẹ pé orúkọ yín ni màá sọ pé ok wọ́n ti ra mọ́tò fún yín wàhálà tó wá kù lára mọ́tò wàhálà yín ni ṣùgbọ́n tó bá yẹ pé kì í ṣe orúkọ yín ni wọ́n fi rà. Happy Sunday yeah a kú oṣù tuntun oṣù yóò dá fún gbogbo wa àmín. Mo kàn fẹ́ dá sí ọ̀rọ̀ tí ó ń lọ lórí afẹ́fẹ́ nípa Pastor Adémọ́lá Amosan Àgbàlá Gabriel àti Mọ́rẹ́níkejì tí ara ẹ̀ ò yá ni. Now point 1 ṣe rí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pariwo pé ó gbá Mọ́rẹ́níkejì ní 419 Àgbàlá Gabriel tẹ́ ẹ̀ ń pariwo yẹn ṣe rí gbogbo ariwo tẹ́ ẹ̀ ń pa gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń try láti ṣe ni pé ẹ̀ ń wò pé tó bá pẹ́ tẹ́tí ń halẹ̀ tẹ́tí ń pariwo tẹ́ ẹ̀ ń fìtì náà tiẹ̀ pé at the end of the day kò ní lè máa ṣe àwọn nǹkan yẹn mọ́ ṣe rí kò ní lè máa ṣe life mọ́ kò ní lè máa gbowó mọ́ ṣe rí go yín nìyẹn àbí màá sọ effect go yín fún yín ṣe rí effect ẹ̀ ni pé kò ní jẹ́ káwọn tó ń ràánú gbà kán ràánú gbà mọ́ ẹ̀ tí understand ó lè ní ó ń fi extort owó ni ó fi oníjìbìtì kìíní gbogbo tẹ́ ń sọ gbogbo tẹ́ ń ṣe yẹn at the end of the day result ẹ̀ let's say bóyá kò wá ṣe life mọ́ ń sìn ẹ̀yin rò pé bóyá tí ò bá ti ṣe life pé kò ní jẹun mọ́ pé bí màmá lù pa kìíní kan ẹni tó ń kọ́lé fún yàn ẹ mọ èèyàn tó ti ṣe àánú fún kódà kó mọ̀ ní wà náà lónìí báyìí ìyá ò lè jẹ mọ́ láyé because àwọn tó Ọlọ́run ti lò fún tán ti wà lókè tán ta ka ìmọ̀ yàn tán ti fly overseas tán ti make it èmi bí mo ṣe wà yẹn ọlọ́kadà ni mi nígbà tó Ọlọ́run l'Àgbàlá Gabriel fún yes and God has put me in a position tó yẹ pé kódà mo ní oore ọ̀fẹ́ láti gbìyànjú nǹkan tó bá béèrè lọ́wọ́ mi ó béèrè kò béèrè Ọlọ́run ti fún mi sí ipò láti lè máa ṣe àwọn nǹkan kan tó nítumọ̀ tó ṣe é fojú rí tó ṣe é fetí gbọ́ so gbogbo ìgbìyànjú ìyà ò lè jẹ́ mọ́ ọ̀rọ̀ tiẹ̀ láti pé ọlọ́dẹ máa wo ẹranko báyìí kó fẹ́ yìnbọn báyìí táyì tó wá fẹ́ fa ọkọ̀ ìbọn ẹranko ti sá lọ ẹranko ti wá lọ tán ó ṣẹ̀ wá yìnbọn pàà Àgbàlá Gabriel ti lọ kẹ́yìn kẹ́ tó yìnbọn ẹ̀yìn ọ̀tá wọn ní ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ojú ọdẹ dá ẹyẹ ti fò kó tó di pé ẹ̀yìn ìbọn the only ṣẹ́rí ìbọn tẹ́ ẹ̀yìn lọ́wọ́lọ́wọ́ lórí social media àti gbogbo ẹ̀ ń ṣe nǹkan tó lè ṣe ni pé yóò dá àwọn tó yẹ kó tún rí àánú gbà yóò dá wọn dúró wọn ní rí àánú gbà kò jù bẹ́ẹ̀ lọ kò lè mébi Àgbàlá Gabriel ó wà òkè ẹmọ yẹ state tó ní kò dẹ̀ síbi tí ò nílẹ̀ sí kò síbi tí ò nílẹ̀ sí ìjọba sì fún nípò ambassador of peace ó ń gba sálárì ńbẹ náà ó ń gba sálárì ó wà òkè and he has worldwide connections so ìyà ò lè jẹ́ but the only thing tí gbogbo ariwo tẹ́ ń pa tó kàn lè effect ẹ̀ ni pé àwọn tẹ́ kó tún ràánú gbà kò ní jẹ́ kán ràánú gbà mọ́ bẹ́ẹ̀ dé ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel sìn ẹ̀rì tó ṣapá báyìí ẹ̀rì tó ṣọrùn báyìí tán kó wọn sẹ́gbẹ̀ẹ́ kan àwọn yẹn wọ́n sì ń bẹ̀bẹ̀ fún àánú ni òun ló ń lo platform tiẹ̀ láti fi
bẹ àwọn ènìyàn. Dátà yẹn òun ló ní, kámẹ́rà òun ló ní, fóònù òun ló ní, àwọn tó ń tẹ̀lé òun ló ní, àwọn ènìyàn yẹn òun ló ní wọ́n, òun ló ń pè wọ́n fàkíyèsí. Kì í ṣe pé Mọ́rẹ́níkejì wá láti sanwó kan pé òkè tó bá ti sanwó báyìí la máa tó ṣe nǹkan báyìí. Kò mú nǹkan kan wá, ó kàn wá just like that ni. Out of, let's say for instance, tí Àgbàlá Gabriel bá sọ pé ẹ wá o, ẹ̀yin tẹ́ ń wá wọ̀nyí, Mọ́rẹ́níkejì wá, èèlò ló sọ pé o nílò 30 million ní sà, wo bá ṣe máa ń ṣe leléyìí o, ó ní di 30 million yẹn ò kàn mí, ó ní di 15 million yẹn ò kàn mí, bó bá ṣe máa ń ṣe ni pé wàá tọwọ́ bọ̀wé, ẹni àwọn ọ̀tá bá ti gbà á pín sí mẹ́ta, méjì ń tèmi Àgbàlá Gabriel, ìdá kan tó kù ní tiẹ̀. Ṣé ó tẹ́ ẹ lọ́rùn àbí ò tẹ́ ẹ lọ́rùn? Tó o bá ti tẹ́ ẹ lọ́rùn máa lọ. Ṣé kò ní gbà? Ṣé kò ní gbà? Àbí k'Àgbàlá Gabriel sọ pé èrò dẹ̀ pọ̀ nílẹ̀ báyìí, Mọ́rẹ́níkejì sorry my dear, gba 2 million naira yìí mo fi help ẹ, èrò pọ̀ nílẹ̀, kí n tó lè attend sí ọmọ tó next year. Ṣé wọ́n ní gbà lọ́wọ́, ṣé wọ́n ní lọ? Wọ́n máa lọ náà. Àbí Àgbàlá Gabriel is, Ọlọ́run bá mi gbàdúrà fún bàbá yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ń bínú, tẹ́ ń wò pé ẹ fẹ́ jábọ́ yẹn, ẹ ń fi tiyín, ẹ fi gbogbo ariwo yẹn ẹ fẹ́ fi dá àwọn tó yẹ kó tún rà nígbà, ẹ fẹ́ fi dá wọn dúró. 2014, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 ni mo fi wọnú music industry. Tí mo wọnú ẹ̀ tó dé level kan tó ẹ̀ fi dédé gbọ́ mi mọ́ láàrin kan, ẹ̀ kàn dédé gbọ́ mi mọ́. 2014, 15 yẹn, 16 mo kàn jáde fẹ́rẹ́fẹ́. Ṣé bí mo wà lábẹ́ mákẹ́tà, mo wá wà láàrin àwọn alágbára kan tó yẹ pé wọ́n lágbára, wọ́n lówó, wọ́n lẹ́nu, wọ́n lóògùn, wọ́n ní connection, wọ́n ní power, wọ́n ní gbogbo nǹkan jù mí lọ. Tẹ́mi believe pé àtàbẹ́ wọn lèmi ò ti dìde. Gbogbo sáà yẹn lẹ̀ fi gbọ́ mi mọ́. Kì í ṣe pé mi mórí kọ́, kì í ṣe pé mi lọ́pọlọ, kì í ṣe pé mi dàrú, kì í ṣe pé wọ́n fi mí pamọ́ síbi tí wọ́n ti ń tọ́jú mi. Wọ́n fi mí pamọ́ nú abọ̀, wọ́n fi mí pamọ́ nú ẹ̀mí. Ńlẹ̀ fi gbọ́ mi. Ṣé bí ìgbà tí Àgbàlá Gabriel rántí mi, Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣílẹ̀kùn gbogbo yẹn padà. Ṣé bí èmi rè lónìí? Ọ̀kadà ni mo wà ní Ìbàdàn náà. Ìwó road, bus stop gate, Yànà church rere, Manhattan. Ìbáriwo tí mo pa ni. Ṣé bí ìgbà tí mo pàdé Àgbàlá Gabriel, everything change fún mi. Àgbàlá Gabriel bá gba 12 million fẹ́nìkan, tó bá yọ 2 million bẹ́ẹ̀ tó ná fúnra ẹ̀ ní ìrókù burú jù. Ẹ jẹ́ ká fi ti Sister Kemi Gold tán ra mọ́tò fún just recently, tán kọ́lé ẹ̀ lọ́wọ́ ẹ̀, kán fi ṣe example, kọ́lọ́run jẹ́ kán ṣàṣeyọrí nínú ayé ẹ̀ lórúkọ Jésù. Nígbà tán kọ́ help àǹtí yẹn, wọ́n realize àwọn owó kan, owó yẹn ò ràn kankan. After 2.5 to 3 years, Àgbàlá Gabriel ṣẹ̀ṣẹ̀ wá gbé again ló fi di pé ó ní ká nísìn tó nílé lórí, táyé ẹ̀ yí padà. Ọlọ́run ló ní gbogbo nǹkan lọ́wọ́. Nígbà tí wọ́n ń gbowó fún èmi ńkọ́, mi nílẹ̀ ilé lónìí ńkọ́. Àwọn kan tó pé yẹn kò parí ilé bá ní sọ kò ṣe kíní kan. After 1.5 years sí 2 years, ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ lémi gbà yẹn, ó roof ẹ̀, kò ṣe tiles, kò ṣe ceiling. Àmọ́ ńgbà tó padà wá, after 2 years, ó padà wá ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe. Ó ṣe tiles, ó ṣe ceiling, ó ṣe gbogbo lẹ̀kùn. Come and see me here. Bó dẹ̀ ń bọ̀ gan mi nígbà ìlàlejò ajá àdúgbò àmà ní kó bù ẹ̀jẹ̀. But I'm okay. Ó ti ṣe nǹkan tó yẹ kó ṣe, ó ti ṣe in total after 2 years. Tẹ́ fi ń pariwo nígbà yẹn. Ẹni yóò kó bánú sọjọ jẹ ni, ó ṣe kíní kan. Today nǹkan ṣé kò padà wá àsìkò. Bọ́lọ́run ti fẹ́ kó ṣe ni, Ọlọ́run ti fẹ́ kó ṣe dé level kan kó padà. Àfàìmọ̀ kó yẹ pé tó bá complete ẹ̀ ńgbà yẹn, ọ̀tá mi lè kú náà because àwọn ogun lè tèmi náà wọn àti ìpadà ńgbà yẹn. Àbí? But later he came back. Come and do it. Ìyẹn dúró lẹ́gbẹ̀ẹ́ kan. Now, Mọ́rẹ́níkejì là ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Wọ́n ní ẹni tára ẹ̀ ò yá. Wọ́n ní pé òun fẹ́ dáná fún àwọn kan, òun fẹ́ dáná fún ṣọ́ọ̀ṣì, àbí òun fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àìsàn tó ń ṣe ìgan tó bá ka lára gan, ṣó yẹ kó tún máa sọ pé òun fẹ́ ṣe nǹkan báyìí, òun fẹ́ ṣe nǹkan báyìí, òun fẹ́ ṣe nǹkan báyìí. Àìsàn tó ń ṣe tó bá ka lára. The only area tí mo ti blame Àgbàlá Gabriel ni wípé kò yẹ kí bàbá gbà kó ná owó kankan lára owó yẹn. So far tí owó yẹn ò tí ì pé yẹn, tó owó yẹn ò tí ì pé, kò yẹ kó gbà kó náwó kankan pé ó yà àwọn kan fẹ́ gbalé fún wọn lára ẹ̀. I believe that owó yẹn wọ́n ṣe ń ṣàjọ lọ́wọ́ ni because àwọn tó ń send owó yìí náà inú kò ń ṣe pé kì í ṣe pé àwọn náà ń ká owó yìí lórí igi, wọ́n ń ṣiṣẹ́ rówó yìí náà ni. I have a mommy in Arlington overseas there.
mọ́mì yẹn ọjọ́ yẹn wọ́n ní àbánú sọ ọmọ mi kíní kan jẹ́ kí n wá nǹkan fún ẹ wọ́n kàn ṣe fídíò kọ̀ wọ́n ní wo bí mo ṣe ń ṣiṣẹ́ báyìí inú yìnyín ni wọ́n ti ń gbá yìnyín báyìí wọ́n wà kan pọ̀ báyìí àfi bí òkú àtòkè kan lẹ̀ wọ́n wà kan pọ̀ ni wọ́n ní màá ní kọ́ mọ lọ ṣòwò sí ẹ̀ ń sìn mọ́mì mo dọ̀bálẹ̀ mo dún mọ́mì ṣiṣẹ́ tẹ̀ ṣá wọ́n ní bá ṣe ṣiṣẹ́ lẹ̀ wọ́n gbá yìnyín ni òtútù burúkú so wọn tán send owó yẹn náà wọn náà sọ́fà so mi sọ pé owó tán send òjò Àgbàlá Gabriel lójú this time around èmi kàn tó àlẹ́ sọ pé ó yẹ kówó yẹn kọ́kọ́ pé ná kó tó pé wọ́n sọ pé lágbájá ṣe kinní kan tàmẹ̀dò ṣe kinní kan Àgbàlá Gabriel ló ní ká gbogbo nǹkan tán lò pátápátá Àgbàlá Gabriel ló ní ṣé yẹn data o kámẹ́rà o church auditorium ohun o àwọn fans o Àgbàlá Gabriel ló ní gbogbo wọn pátápátá so tó bá tiẹ̀ wá rí tọ́rọ́ ń bẹ̀ lò mi rò pé ó burú jù ń bẹ̀ àwọn Boko Haram kí náà ń ṣe wọ́n ń pààyàn kí náà ń torí ẹ̀ pààyàn ṣebí torí owó náà tán rí ń bẹ̀ náà ni àwọn ìjọba tán ń bọ́ sípò wọ́n ń kó wa jẹ kí náà ń ṣe wọ́n ń bo ògo tiwa mọ́lẹ̀ wọ́n ń ráìdì wa wọ́n galloping inflation runaway inflation lórí gbogbo nǹkan tí commodities wọ́n sọ náírà à ń ṣiṣẹ́ lórí náírà a sì ń ná ìná dọ́là ṣebí kán bá lè máa kó gbogbo owó sákàtà àwọn nìkan ni wọ́n fìyà jẹ wá sí wọ́n fi ń rówó àárín nǹkan kan ṣe sí ọ̀tọ̀ fẹ́ ni tó wá ń fi ìpè tiẹ̀ ní ìsìn tó fi ń gbé aláìní dìde tó wá ń rí díẹ̀díẹ̀ níbẹ̀ ṣó burú jù ni mi rò pé burú jù gbogbo àwọn èèyàn tó ti ràn lọ́wọ́ ẹ̀rí yẹn sọ àmọ́ the little mistake tó wá ṣe pé bóyá ó gbowó kan and let me tell you something bọ́n ṣe gbowó yẹn kú 4 million naira yẹn Àgbàlá Gabriel mọ ọ̀nà tó máa gbà láti fi jẹ́ kí owó yẹn pé padà torí ìgbà tó fẹ́ padà wá complete ilé mi kò padà gbé mi sí life náà kò padà gbé mi sí life ó kàn pé àwọn kọ̀ọ̀kan ní ó kàn wọ́n báyìí wọ́n dẹ̀ complete wọ́n dẹ̀ ṣe ogun nǹkan tó yẹ ká ṣe ṣé ó tún padà gbé mi sí life ni he didn't lẹ́yìn yẹn ni màmá kan lára àwọn fans ẹ̀ tún wá padà wá ra lẹ̀ fún mi níbí báyìí tí gbogbo nǹkan dẹ̀ bọ́ sí kò ṣe fẹ́ so ohun tó mọ̀ pé ọmọ yẹn wá 30 million ó mọ̀ ó ti mọ̀ pé wọ́n ti gbà kú 4 million if the lady had been calm a little bit daddy owó yẹn mà ti kú 4 million Àgbàlá Gabriel mọ̀ nǹkan tó máa ṣe ó mọ ọ̀nà tó máa gbígbà tó yẹn máa padà fi pé 30 even more than 30 million naira gan àkàìmọye cases tó ti pọ̀ ẹ́ lọ́wọ́ wọn níbẹ̀ tán pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ẹni yìí ń fi tiẹ̀ gbẹ́ni tí ò ní àtẹ̀yẹ ẹni tí à ń jẹ dìde ni wọ́n tọ̀fẹ́ tó ń fi tiẹ̀ ní tẹni lára tó sì tún gbowó láti rẹ̀ rí yẹn sọ wọ́n wá rí mistake kékeré kan báyìí ẹ sọ pé yẹn kíní kan ìgbà wo pásítọ̀ ṣọ́ọ̀ṣì ẹ̀ ṣó lè ṣe nǹkan tí Àgbàlá Gabriel ń ṣe ṣó lè ṣe fún Mọ́rẹ́níkejì pásítọ̀ ṣọ́ọ̀ṣì ẹ̀ kò lè ṣe àbí tí wọ́n bá gbé Mọ́rẹ́níkejì yẹn tó bá gbé lọ sí winners chapel lọ́dọ̀ bàbá Oyèdépò tó gbé dẹnu géètì fáwọn bàbá Oyèdépò tí wọ́n gbà kó wọlé àbí tó bá gbé lọ sí redemption camp tí wọ́n gbà kán wọlé tó bá wọlé ṣé wọ́n rí bàbá Adébóyè just as easy as you are able to come to Àgbàlá Gabriel like this our pastors thousands of pastors tó wà lókè pè yìí ibo náà lè gbé ọmọdé yẹn dé bó ṣe wà yẹn àbí má ṣe má church wo náà máa ń kó àwọn aláìní aláìsàn lọ just as easy as that wọ́n dẹ̀ solve problems wàkàí thousands of àwọn èèyàn tán ti solve problems tó yẹ pé ẹ̀yin ò rí yẹn sọ àmọ́ the little tẹ́ jẹ́ kí ni gbogbo ẹ̀yin ìka ènìyàn wọ̀nyí ẹ ní lówó ẹ lè lówó àtẹ̀yin blogger àsìkà àtẹ̀yin tínú yóò dá yẹn ọ̀nà tẹ́ ń try láti ṣe ni pé ẹ fẹ́ dínà mọ́ àwọn tó fẹ́ ra ànúgbà torí Àgbàlá Gabriel ti wà ó is an achiever yes he's a multi-millionaire if you don't know kò ń ṣe tọ́rọ́kọ́bọ̀ yẹn ló fi ń jẹun every Sunday ló ń pín 10 million 4 million àwọn fans ẹ̀ sì wà ló bá sí tán dúró tì gbágbágbá bẹ́ẹ̀ ni kì í ṣe owó tó ń gbà yẹn ló fi ń jẹun Ọlọ́run ti bless ẹ̀ dé level yẹn hello are you communicating so kì í ṣe owó tó ń rí gbà tàbí tán ń gbé okay láti gbogbo àti òtí ṣe láìpẹ́ bíi 7 months ago nǹkan tí ò ṣe ó kú ṣe kò jẹun ṣe báàrin time tí ò fi ṣe láìpẹ́ yẹn ló dẹ̀ tún kọ́ lẹ́fọ̀n bíi 2 mẹ́ta ẹ̀yin owó gbogbo nǹkan tó ń lò platform ẹ̀ ló ń lò church ẹ̀ ló ń lò àánú inú ẹ̀ ló ń ṣe àwọn èèyàn tiẹ̀ ló ń pè data ẹ̀ ní fóònù ẹ̀ ní kámẹ́rà ẹ̀ ní ọ̀rọ̀ ẹnu ti ẹ̀ ní àwọn protocols ti ẹ̀ ní ẹ̀rọ gbogbo yẹn wàhálà ti ẹ̀ ní stress ti ẹ̀ ní pé ká ṣáà lè mẹ́ni yìí kó ṣáà lè jẹ́yàn ẹ̀wọ̀ gbogbo yẹn àtàwọn nǹkan míì tó ń ṣe táwọn fojú rí tán ń gbé jáde gbé yẹn síta pé Àgbàlá Gabriel ló ti ṣe léyìí o kíní kan ẹ wá ní pé torí pé ó gba 4 million lára 8 million 4 million naira yẹn ṣé Mọ́rẹ́níkejì ló ní ṣàkọrúkọ Mọ́rẹ́níkejì sí ṣe bí Àgbàlá Gabriel ló ń gbowó ṣe bóun ló ń gbowó
tó bá sọ ní platform tó sọ pé ẹ wo 8 million naira yìí mo dá padà mi ìfẹ́ help gẹ́yẹn mọ́ ṣé máa fọlọ́pàá mu ni wọ́n ní fún ọ̀ ní tiẹ̀ kankan sí náà and the money is yet to be complete ó sì máa complete tí mo mọ̀ tí Agbala Gabriel tí mo mọ̀ owó yẹn ṣe máa pè but ara ìbalẹ̀ lórí àrùn ló ṣe Mọ́rẹ́níkejì yẹn kọ́lọ́n jẹ́ kára ẹ̀yà àmín kọ́lọ́n sì tún dáríjì wọn lówó yẹn ti pé lórúkọ Jésù ara ẹ̀ máa yá o níṣẹ́ ọ̀tá ẹ̀ o àmọ́ ẹ yé pariwo Agbala Gabriel bẹ́ẹ̀ kan pariwo ẹ̀dùn lọ́wọ́ ti wà lókè ọ̀rẹ́dì kò lè jábọ̀ kì í wo fóònù o the only time tó máa wá sí online bóyá tó bá fẹ́ gbàdúrà fún yín àbí tó bá fẹ́ ṣe live ó tán then gbogbo ẹ̀tẹ́ ń ṣe làlà kíní kan gbogbo ṣe bóun ló ń ṣe àwọn nǹkan yẹn jáde ṣé àjọ ní agreement kan ṣé ó níye kan tí àwọn tó ń wá yẹn ṣé ó níye kan tán san fún ni pé kíní àjọ is a deal between you and me pé òkè òye tẹ́ ẹ bá ti gbà tó wá ń ṣìtẹ̀ tó wá extort ẹ sọ pé 8 million pé wọ́n gbowó fún ìlágùn tí ẹ̀ kọ́ ni ìlágùn òun ló wá owó yẹn síta náà ṣé òun kọ́ ló wá síta ni ṣẹ́yìn lè ṣe bẹ́ẹ̀ ẹja gbé yẹn ti Mọ́rẹ́níkejì wọ́n sọ̀rọ̀ lókólóbò odó fàdíyà ọ̀yà wọn kan àwọn olóbò gbàǹjo kan wọ́n ní odó mi ó ṣe kinní kan kò fún mi lówó ìwọ ló lòbò tó fi ń ta káìtì nígbà tó kó mi òkú wàá gbogbo dúró níwájú mi wà ní dúró ògùn rẹ̀ máa dó ẹ ìyàwó mi má bínú o máa dó ẹ nígbà tí mo wà ókè lọ́mọ ọkùnrin Adémọ́lá Wọ́nsọ is a very handsome guy yes he's a very handsome guy kò dẹ̀ sí bí èèyàn ṣe lè wà nú ẹ̀mí tó kí ẹran ara kó má lò nígbà míì ìwọ ló lobó gbàǹjo náà bó ṣe jẹ́ nìyẹn tó bá fi lọ ẹ lórí fóònù pé yẹn o máa bọ̀ mo fẹ́ fọ́ ẹ lẹ́pọ̀n tó bá ní interest má ṣe dádì àánú ni mo wá dádì mi ok ẹni tó ní kó wá báwọn ní hòtẹ́ẹ̀lì ní kó wá báwọn àbí kí náà ṣe ní hòtẹ́ẹ̀lì tó bá dé hòtẹ́ẹ̀lì nǹkan báyìí ló fi lọ ẹ ó ṣe kúrò ń bẹ̀ kó wà nù ẹ̀ síbòmí ẹlẹ́ran ara ní gbogbo àpẹẹrẹ sẹ́ńtẹ́ ẹran ara ò lè lò pásítọ̀ ṣọ́ọ̀ṣì tiẹ̀ ṣé wọ́n trust ẹ̀ ìwọ obìnrin tó ń gbọ́ mi lọ́wọ́ ṣé pásítọ̀ ṣọ́ọ̀ṣì tiẹ̀ ò ti dó ẹ rí mò ń bí ẹni o tó lè búra pé pásítọ̀ ṣọ́ọ̀ṣì ẹ̀ ò ti dó ẹ rí then ẹ̀yin pastors tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ búra níbi tẹ́ dúró sí báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí pé láti gbà tẹ́ ti fẹ́ yàwó yín pé ẹ̀ dóbò mí níta ẹ̀yin pastors tẹ́ ń gbọ́ mi ẹ̀yin wòlíì tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ó yẹ búra tẹ́ bá ti lè búra ẹ fi pé yín búra ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wo platform yìí pé láti gbà tẹ́ ti fẹ́ yàwó yín o àbí láti gbà tẹ́ ti ṣe ìránṣẹ́ yìí pé ẹ̀ dóbò ń ta ó yẹ dáhùn gbé kípè yẹn kó pa yín ẹ lè ṣe torí pé ń ṣe ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ lẹ́ṣin ń dó lọ́wọ́lọ́wọ́ báyìí Agbala Gabriel tó wá ń fi tó ń ṣàánú fún wọn lẹ wá ń rí sùn àkàìmọye ẹ̀yin tẹ́ wà tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí tó yẹ pé iṣẹ́ ìjọba lẹ ń ṣe tó yẹ pé kán tó di pé gbà yín síṣẹ́ yẹn ẹ kọ́kọ́ làbò yín fọ́gà yín kọ́kọ́ fún yín lẹ́pọ̀n náà kán tó gbà yín sí kán tó kẹ́ tó wà employed àkàìmọye ẹ̀yin tẹ́ wà ń bíbáyìí tẹ́ ẹ ṣetán ní school tó jẹ́ pé kẹ́ ẹ tó pass lecturer yín kọ́kọ́ fún yín lẹ́pọ̀n náà ó tó gbọ́n fún yín ní pass kíní qualification pé pass gbogbo ẹ̀ là ń rí tá à ń gbọ́ tá à mọ̀ tá a dẹ̀ mọ̀ sí náà àkàìmọye ẹ̀yin politicians kan tó fi yín sí ipò whatever kan kọ́kọ́ fún yín lẹ́pọ̀n náà kan tó fi yín sí what are you telling me àkàìmọye ẹ̀yin obìnrin ló jẹ́ pé ẹ máa lọ bá doctors nínú ilé bóyá torí pé owó yín ò pé bákan bóyá ibi tán ti fẹ́ ṣàbọ̀ṣàn fún yín kọ́kọ́ fún yín lẹ́pọ̀n náà kó tó di pọ́n ṣe nǹkan nígbà tẹ́ ẹ bá lówó lọ́wọ́ oníkálukú ló ní àṣírí tiẹ̀ pẹ́pẹ́sẹ́ wọ́n ní ó bí bèjì pamọ́ ìbá àkàìmọye pásítọ̀ tó ti àtàwọn tó ti kú àtàwọn tó wà lọ́wọ́lọ́wọ́ tó yẹ pé ìgbà tí nǹkan bá ṣẹlẹ̀ tó máa kó àwọn ọmọ wọn jáde síta ìránṣẹ́ Ọlọ́run wo ló wà nínú Bible àti Isaac àti Jacob àti Abraham nínú wọn tí ò dóbò mí yàtọ̀ sóbò ìyàwó ẹ̀ tọ́lọ́run dẹ̀ mọ̀ sí Ọlọ́run dẹ̀ tún padà gbé tí wọ́n dìde padà yìí tẹ́lẹ̀ mi ọba Solomon ńkọ́ ọba Dáfídì ńkọ́ torí ìyàwó níyàwó nígbà tó di pé ó yọ̀ dípò yọyàn tó ní ọmọ ló da tó báyìí ó sì mọ̀ pé olókọ ló wá rán ọkọ ẹ̀ lọ síbi tógun ti le gan-an ó mú ìyàwó ẹ̀ wọ mọ́ra kán bá lè pọkọ sọ́hùn ó sì àṣìbẹ́ mi ẹ wọ́n padà pọkọ sọ́hùn ó mú ìyàwó bẹ̀rẹ̀ sí ní fọ lẹ́pọ̀n létà ó padà lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ṣe bí láì yẹn tí tabatọ láì yẹn wá títí ibẹ̀ la padà ti bí láyìn la padà ti bí Jésù Kristi tó wá dògo àgbáyé tó wá dolùgbàlà aráyé kí la wá sọ pé ẹnìkan fẹ́ nìkan ó fọ lẹ́pọ̀n so ẹ má jẹ́ ká máa darúpọ̀ mọ́ ṣàpà ká máa sọ nǹkan tí ò sí púpọ̀ ọ̀nù yín ló jẹ́ pé ó ní àṣírí tó faṣọ tí aṣọ ti bò wọ́n jẹ́ pé kò ṣeé fetí gbọ́ ẹni tó ń ṣe tẹ̀ pé ó ń gba 80%
80% dáradára ẹ wá ní pé nǹkan tó ń ṣe kò dáa kìíní kan ìwọ tó ń sọ pé mo rọ́pọ̀lọpọ̀ post lórí Facebook we want to go and reverse Muyideen tó yẹ kó rí burúkú ń bájà ilé ẹ̀ ló wà ń bí báyìí Muyideen fáyìn ó wà ókè wọ́n kọ́lé fún ẹ wọ́n ṣọ́ọ̀bù fún ẹ irú ìyàwó ló fi ń jẹ ṣé ẹ̀rí tẹ́ bá tiẹ̀ wá rà àpá lẹ́yìn ẹ̀ gan it doesn't matter ṣé n tó ń fowó tó ń fún tó lọ fi ń ta tẹ́tẹ́ nǹkan tó ṣe nǹkan tó dáa ni owó tó ń fún owó tó ń achieve owó ṣọ́ọ̀bù tó lọ fi ń ta tẹ́tẹ́ ṣé nǹkan tó dáa nìyẹn wọ́n dẹ̀ gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n fún ìyàwó ẹ̀ pé kí ìyàwó ẹ̀ sì máa manage ṣọ́ọ̀bù yẹn ná ó wá ní the next thing pọ́jà Bódìjà ló yá ẹ̀ ń dínà máwọn tó yẹ kó tún ra àánú gbà I don't want my ọ̀rọ̀ to be too much if you continue to do this Àgbàlá Gabriel kì í wo fóònù ẹ máa dínà máwọn tó yẹ kó tún ra àánú gbà then gbogbo ẹ̀yin ọ̀tá Àgbàlá Gabriel ẹ máa forí gbárí ni